Africa Content TV. Ẹni ẹgbẹ́ kò wá jẹun, ìyẹn tó ń múni lọ́wọ́ dání, ọ̀gẹ̀dẹ̀ àfojúfò. Títí tí òǹdàdà máa fi bàjẹ́, ọ̀rọ̀ lọ́gbìn náà làwọn máa tẹ̀lé ọmọ bọ́lá ọ̀ títí ayé òfin parẹ́ jọjọ. Ká jà lógun, ká fa níjà, ká lo lọ́fà. Ojúkòrò àtọjúkòrò, fẹjúmọ́ mi kí n fẹjúmọ́ ẹ, rọjúmọ́ mi kí n rọjúmọ́ ẹ, blow by blow, muscle by muscle, fire for fire. Ọ̀rọ̀ tún bọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ iwájú. Ní àìlé ẹni kéèyàn ní sùúrù, èèyàn tọwọ́ máa ń wọ́n bẹ aláta o, ó lè gbé wọn nínú ọmú ẹ̀, ó sì ní sùúrù náà kó fata sínú. Bó o bá máa jú ẹ sílẹ̀, ó dàgbẹ́ra ẹ ló ní sùúrù, títí náà ti máa ti ká mọ ẹ lójú ọmọ balọ̀ tójú máa fọ́ tó máa lọ. Wàá wá ní ká ló wọlé, olúwayé ìfújì alábá gbé. Ó jẹ́ jára ẹ, ó bá jára ẹ. Onílé tí ó ṣú ẹ̀. Láti mú sí ìdú mi, súnwé lọ́rùn, láti ọ̀pọ̀ ìṣúná. Ṣírí bọ̀bọ̀, àrà ìṣẹ̀lẹ̀ 2022. Èrò pọ̀ kú pọ̀ mọ̀ jáde láyé. Ara wọn ni Débọ́lá Sáàkì ọmọ Sẹ́ríkì. Àìmọye èèyàn tó bá yé ẹ̀ tí gbogbo wọn kú. À ń bẹ̀ Ọlọ́run ọba. Oríjì wọn náà, wọ́n ti gba ayé ìkọjá náà. Wọ́n ṣe dáadáa nílé ayé ọ̀wọ́ arábá ń bí. Ṣé wọn náà wà tó kù lẹ́yìn Ọlọ́run dá wa sí? Fún àbáyé tó dà lò, kó tó ní ìkódà sí kó wá. Májọ kẹ́rù ọ̀tá rẹ̀, ìjọ ọjọ́ kan là á jóyìn, ìjọ ọjọ́ kan là á jàdù, ìjọ ọjọ́ kan là á sùn tààrọ̀ méjì, a ó fi lẹ̀ ṣẹṣẹ bí ìyá olúwayé fún ìgbòho ọjọ́ tó bá máa jẹ́, jẹ́ ó bọ́ sínú àdáàfin ìyàwó. Mo fẹ́ tó kú, mo fẹ́ tó ọmọ. Mo bá tó kó jù lọ́pọ̀. Balẹ̀ ni wọ́n fẹ́ fi ìjọba ògbà kú mọ́. Ọ̀rọ̀ lé àìrè ìlú bẹ̀yẹ. Àìdè lẹ́sìn púpọ̀ ló ń bẹ nínú ayé. Ṣé dáadáa? Kálẹ̀ ròyìn ẹ̀rọ ọba lọ́mọ́. Èyí làdí mú sí tù ṣe alábàámi. Mele tante láíláí. Ẹ̀yin wọn náà yìí, àtọ́kùn nínú ìrìn àjò nínú ẹ̀mí.
ọjọ́ bíi kò ní túká lọ́lẹ̀ lẹ́nu mẹ́rin lọ́la ọlọ́run lójú ló máa pọ̀ sí. Ìwé tọ́lọ́wọ́ máa ṣe fún ẹ kò ní já mọ́mọ́ ẹ lọ́wọ́ akọni nínú ọ̀nà àbíyá wàá rójú ṣayé tọmọtọmọ táyà akọni nílà àzàkì òní gbóni ṣọmí òòlù ní báláyé fọwọ́ tì í wàá máa yọ ní mímọ́ mímọ́ lójoojúmọ́ wàá máa bẹ́ pẹ́pẹ́ wàá máa bá pàpẹ́ wàá máa yọ bí ọjọ́ lójoojúmọ́ ayé mi àti ẹ onídìbàjẹ́ àárín ìwọ àtàwọn ọ̀rẹ́ tó kù onídìbàjẹ́ àárín ìwọ àtàwọn òṣìṣẹ́ onídìbàjẹ́ wàá máa lékún lówó wàá lékún lọ́lá wàá lékún nínú ọ̀la àríyá ọlọ́run máa wọ́n ṣẹ̀mí ẹlẹ́ ìgbodò òní ikú ní kékeré. Mo máa ládùúrà iná ní tọ́wọ́ rí gbogbo ìmọ̀ ìṣẹ̀ṣẹ̀ lórí ọmọ kò ní já sórí asán àìlè wá sí ìwà máa lékún lálájọjọ iṣẹ́ kò níbi iṣẹ́ oníṣẹ́ àdúrà tó ti gbà kò ní dojú rú ọlọ́run ò jẹ́ wàá lékún lọ́lá wàá lékún nínú àlàáfíà ìgbéga lẹ́nu iṣẹ́ àrísìkì tó gbà ààyè mú tọrọ fún. Pásítọ̀ Fáṣẹ̀wẹ̀ ẹni ọ̀wọ̀ gbogbo ẹni ọba pè ní pásítọ̀ àwọn ẹni ọwọ́ ẹ̀yin lẹ gbàdúrà lójoojúmọ́ títí kan kíkọ́ ẹ̀tọ́ wá sára lọ́wọ́ ọgbọ́n mọ́kànlá ọ̀pọ̀ lè yí wa dandan. Mọ̀rímọ̀rí tó mọ̀rí ọmọ ọlọ́run ló mọ̀rí ìlú rẹ̀ Pásítọ̀ Fáṣẹ̀wẹ̀ wà lẹ́kọ̀ọ́ lọ́la.